níbo la tún wá já sí báyìí lórí ọ̀rọ̀ Saheed Osupa. Àfáà ètò ti bọ́ta o, àfáà tún ní kán gbàdúrà o pé January 10 lòṣùpá máa kú o, kí ló tún dé? Kọ́lọ́n kó ṣàánú, kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ àwọn wòlíì àtàwọn àfáà tó máa ń jíṣẹ́ oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì. Ẹjọ́ ẹja lọ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ lórí ìran tó lóun rí sí Saheed Osupa ní January 10. Èmi àdìwárà kí ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Osupa kí n kí Saheed Osupa yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Osupa máa kú. January 10 Saheed Osupa máa kú wàláhì mo fi Ọlọ́run búra kì í fi ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra mo fi àlùkùránì kẹrin àlùkùránì Ọlọ́run búra January 10 Saheed Osupa máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Osupa ò fi ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Osupa mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún ọ lọ wá àgbò funfun báláwú kọ wá dà níyẹn sí káwọn àpọ̀bọ̀ pa kọ dárúkọ èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlé àlùwárà kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yìí Ọlọ́run mọ́jẹ̀ ń kú mọ́jẹ̀ ń bọ́dún lọ mọ́jẹ̀ ń kú kó òjijì kí n kí Saheed Osupa èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta wọn bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fún pé nínú ọdún yìí tọ́ba ìṣẹ̀tàrà ò ní kúkú òjijì ò ní bọjọ́ ọlọ́jọ́ lọ àgbo funfun ní kọ́ra kó fi ṣe sàárà rẹ o ọwọ́ ayé ò ní tí ọ ò ní kúkú òjijì ọmọ rẹ ò ní kú aya rẹ ò ní kú eré rẹ ò ní gbàbọ̀dì ìṣàdá rẹ ò ní gbàbọ̀dì ò ní bọ́dún lọ ọlọ́lá haúláwà lápúọ̀tá ìlàbílà rẹ àti ọlọ́jà ní bàkàjàmbá kò sáfà kan tó tómi láyé kò sáfà kan tó lè tómi nínú àṣírí àtijọ́wọ́ orí Ọlọ́run èmi ní igbákejì Ànábì wa Muhammad kò sí wòlíì kan tó ti kú tó tómi kò sí wòlíì kan tó ti lè tómi láyé bẹ́ẹ̀ ni lẹ́yìn mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kí n ti Saheed Osupa wọ́n fi ṣe yó wà láyé gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tọ́jẹ́ wà láyé mo fọ́lọ́run búra lọ sí